Ṣẹ́rí oorun ó ṣe pàtàkì o. Oorun ó ṣe pàtàkì gan-an. Ọlọ́run má jẹ́ ká rí nǹkan tá a fi ní lè rorun sùn. Ẹ gbọ́ nǹkan tí mo sọ. Ọlọ́run ò ní jẹ́ ká rí nǹkan tí a fi ní lè rí oorun sùn. Ọlọ́run ò ní jẹ́ ká rí nǹkan tó máa gba oorun lọ́wọ́ wa. Because bọ́lọ́run ṣe dá wa, ààyè oorun wà tá a gbúdọ̀ sùn. Àwọn tí wọn ò sùn, orí yíyí ti ń bẹ̀rẹ̀ nìyẹn o. Mi ì sọ pé orí fífọ́ nìkan, orí fífọ́ yẹn máa bẹ̀rẹ̀ á lọ sórí yíyí. So àwọn nǹkan wo lẹ feel pé kò jẹ́ kẹ́ sùn, kò jẹ́ kẹ́ rórun sùn? Mo fẹ́ kẹ́ jókòó, kẹ́ wòra yín dáadáa. Ṣé mò ń ronú ni? Ṣé mi lè gbé fóònù mi lẹ̀ ni? Ṣé mo ń ṣọ̀lẹ ni? Ṣé mo jẹun yójú ni? Ṣé mo yójú ni? Ṣé oúnjẹ mi ó pẹ́ jù kí n tó jẹ ni? Àbí nǹkan kan tí mo jẹ? Àbí gbogbo àwọn yẹn? Ṣẹ́rí láyé òde òní, number one thing, phone. Torí ẹ̀ máa ń sọ fúnra mi ní pé ó yá Tóyìn gbé kinní ilẹ̀ kó lọ sùn. Despite the fact pé iṣẹ́ lèmi tẹ̀ fi ń ṣe o. Honestly, I'm not on social media to socialize. Iṣẹ́ ni mo fi ń ṣe different places. Máa post ẹnìkankan ni máa ní wàá kàn post wàá kó ń bẹ̀. Ìwọ náà socialize now so that kó má dàbí pé o kàn post. Ṣèbí àwọn èèyàn ló máa wo tiẹ̀ náà nǹkan tó post. So ìwọ náà ló wo tàwọn èèyàn. Because a máa gbà fúnra wa like that. But even at that, máa sọ fúnra mi ní pé excuse me madam, drop this thing, go and sleep. Ṣó ti yé wa? Ẹ jẹ́ ká jókòó, ká wo àwọn ibi tí àìmárorun sùn ti ń wá. Ìgbà míì ó dẹ̀ wà natural. Tó bá jẹ́ menopause àbí andropause ló ń gbé wá. Even that ó látúnṣe. But ẹ lè mọ̀ until tẹ bá jókòó, tẹ bá béèrè lọ́wọ́ ara yín pé kí ló dé, kí ló gbé oorun kúrò ní ojú mi àbí lọ́kàn mi. Because oorun òun ṣe ká kàn díjú nìkan. Ká di gbogbo ara ni pé tá bá wà ní oorun yẹn, tá bá sùn, ó ní repair work. Bí tó máa fẹ́ ṣe operation fún yàn, wọ́n á jẹ́ kí ara yàn wà ní ìdùbúlẹ̀. Oorun yàtọ̀ sí pé kéèyàn rest and all that. So ẹ kọ́kọ́ check kí ló ń cause tí mi ṣe rórun sùn. Tẹ bá ti wá wò tán based on nǹkan tó bá jẹ́, ẹ wá bẹ̀rẹ̀ sí máa correct system yín láti bẹ̀ yẹn. Irú tó bá jẹ́ pé fóònù tí mò ń gbé dání ni, òun ló ń cause, màá mọ̀ pé ó di dandan mo gbúdọ̀ gbé fóònù lẹ̀. Tó bá jẹ́ irú oúnjẹ tí mò ń jẹ àbí time tí mò ń jẹ ni, màá wò pé ó yá kí n jẹun lásìkò and all that. Tó bá jẹ́ irú oúnjẹ náà dẹ̀ ni, màá wò pé mi gbúdọ̀ mu coffee lálẹ́. Tí màá ti mu coffee lálẹ́, mo ti ń sọ pé kò sórun nìyẹn. Ṣé rí gbogbo kò sórun téèyàn bá induce, tó bá yẹ pé kò ń ṣe natural pórun yẹn ò wá, tó jẹ́ pé mi ni mo sọ pé mo mu coffee kórun má bàa wá, tí mo dẹ̀ mú léraléra, tó bá yá system mi máa wà used mọ́. Á kàn máa sọ fún rẹ̀ ni pé ọ̀sán la wà, kò sórun. Ọ̀sán la wà, kò sórun. So mo ní eléyìí mo ní kí n mú wá fún, ó ṣe pàtàkì o. Ara nǹkan tó dẹ̀ máa help oorun, òun náà ni ká mu omi dáadáa. Omi làbùwẹ̀, omi làbùmu.